Hello everyone, welcome to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Okulele janta. No wonder tó ṣá máa hide ọmọ yẹn. Èmi mọ̀ pé ọmọ yẹn ti kú. Àbí ẹ̀yin tẹ́ wà lórí fẹ́ ẹ rí pé òkú Wálé ni somebody show fún wa. Wálé ti kú tipẹ́. Ẹ ó bí Wálé nígbà ayé Wálé, nígbà tí Wálé ṣì wà láyé. Ẹ lọ wo photo ẹ̀ lọ́dọ̀ Tòkunbọ̀. Nígbà tí Wálé ayé ẹ̀, like I'm talking about 6 years ago. Nígbà ayé Wálé, ìgbà tí Wálé wà láyé, ẹ lọ wo photo ọmọ yẹn, kẹ́ wá lọ wo ìgbà tó ti kú nsìn. Tòkunbọ̀ wá ń gbé òkú ọmọ kiri. Ó wá gbé òkú ọmọ, ó ń gbé kiri níbi tó ti fi ẹnu pa àwọn ọmọ ẹ̀ lápasáyé. Wo bí Wálé ẹ̀ ṣe wá, bó ṣe wá di òkú. Ọ̀run ò ṣílẹ̀kùn fún kó wọlé, ayé gan ò gbé, ó wá wà lágbede méjì ọ̀run àtayé. Wo bí Wálé ẹ̀ ṣe ń rìn kiri. Ikú burúkú lọmọ yẹn kú o. Ikú burúkú, ikú tí ò da lọmọ yẹn kú. Ọmọ yẹn kàn kú òṣì, kí ló dẹ̀ fọkùnfà ikú ẹ̀? Olórí burúkú olóbò rírun ẹ̀. Òbú ẹ tó gbà wáyé náà ló padà pa. Ẹ̀sà dọ́ọ̀gì. Òbò òṣì tó gbé wáyé tó fi bí ọmọ yẹn, òun náà ló fi pa ọmọ yẹn. Wo bí Wálé ẹ̀ ṣe wá kú, ìwọ wá ń gbé òkú ọmọ kiri. Ṣé o mọ̀ pé òkú ọmọ ló ń gbé kiri? Òkú nìyẹn náà. DJ Shikin, ìgbésí ayé DJ Shikin tó ṣe wọ́n yẹn. DJ Shikin sì ní life ju Wálé ẹ̀ yẹn lọ. Ṣọ́mọ tó bí sílùú òyìnbó nìyẹn. Ló dìdàkudà mọ́ ẹ lọ́wọ́, ló ti kú. Gbogbo àlùbáríkà ọmọ yẹn ọjà ti jẹ́. Kí ló wá kù fún ọmọ ẹ láyé? Ọjà ti jẹ gbogbo àlàáfíà ara ẹ̀, fíafíà ló kù. Ìwọ wá ń gbé òkú ọmọ kiri. Olùṣe olórí burúkú, wo bọ́ ọmọ ṣe kù sí ẹ lọ́wọ́, ó ti yọ́ tán. Ó ti jọjà legacy ṣẹwà. Wálé ọmọ Esabod, ó ti jọjà. Ọjà ti jẹ ọmọ yẹn. Ẹ lọ wo fọ́tò ọmọ yẹn lọ́dọ̀ Láyọ̀ Aristobul. Without filter, without editing. Bí ọmọ yẹn ṣe rí gẹ́lẹ́ Ẹ̀sàdọ́ọ̀gì. Ló ń blọ́ọ̀gì ọmọ Bukky Jesse. Tòkunbọ̀, wo fọ́tò ọmọ sista Bukky Jesse tí wọ́n blọ́ọ̀gì yẹn, tí wọ́n pọ̀ ọmọ yẹn lẹ́lẹ́wọ̀n yẹn. Wo fọ́tò ọmọ yẹn, wá wo fọ́tò ọmọ òkú tí wọ́n ń gbé kiri. Tòkunbọ̀, wo fọ́tò ọmọ blọ́gà Bukky Jesse tí wọ́n ń pè lẹ́lẹ́wọ̀n. Kẹ́ ọmọ ẹ gan lọ sẹ́wọ̀n kó fresh bẹ́ẹ̀ yẹn, kò sànjú kọ́ ọmọ ẹ bó ṣe wà láyé, bó ṣe wà níta tó kú lọ. Ó ṣọ̀pọ̀ ọmọ ẹ ò ti ṣẹ̀dé látẹ̀wọ̀n. Torí ọmọ tí wọ́n claim pé lọ sẹ́wọ̀n yẹn ọmọ àti Bukky, ọmọ yẹn fresh ó fáyín o. Ẹran ara ẹ gbogbo tí gbàbọ̀dè. Wo ọmọ títí ẹ, ó ṣọ̀pẹ́ kì í ṣe pa ọmọ ẹ lọ sí 20 years imprisonment. Bobrisky tó lọ sẹ́wọ̀n Nàìjíríà gan, ẹ̀kẹ́ ẹ̀gbọ́n pọ̀ndé ni. Ọmọ tiẹ̀ kírẹ́tì gbogbo ẹ̀ kàn papọ̀ bí àkọ́dín róbó. Adéwùsí ẹ̀ lẹ́jàre. Tòkunbọ̀, ayé ẹ̀ ti ta. Ìwọ sọ pé ọmọ ẹ̀ ò sí kì. Ikú tó wà lára ọmọ ẹ̀ gan-an ó tó lọ́tọ̀. Abẹ́ máa gbọ́ Tòkunbọ̀. Ó ní Ṣìgìdì. Ṣìgìdì ó ti dáwọ́lé ọmọ ẹ̀, lọ́mọ ẹ̀ ti kú. Jọ tí Ṣìgìdì bá dáwọ́lé ńkọ́, ó máa jẹrà. Ẹ̀sàdọ́ọ̀gì, ó ì tí ì jẹ́wọ́ nǹkan tó bá ìwà àtàwọn ọmọ ẹ̀. Ó sì mú mọ́ra ni. Sórí tó bá ti débi kò yí ẹ mọ́, tó ti débi góńgó ẹ̀mí ẹ, wàá ké wáyó. Ò ní rí ọmọ ewé kankan tó máa gbọ́ ohun ìkí ẹ̀. Tòkunbọ̀, wàá ké wáyó. Ò ní rí ọmọ ewúrẹ́ kankan, ewúrẹ́ tó ń kó kiri yẹn. Mo ṣáà ń sọ. Tòkunbọ̀ ò sọ fáwọn èèyàn kọ́ bá àwọn yayọ̀ lórí ọmọ. Àṣetorí pé àwọn òkú wípé
alààyè ló máa ń yọ òkú kò lè yọ. Tókunbọ̀ mọ̀ pé òkú ọmọ tóun gbé kiri ò lè ṣoríire. No wonder tó ṣáà máa jókòó tó máa pàtẹ òbò òṣì tí ò fẹ́ rọ́mọ ológo sójú lórí social media. Esadog torí pé o mọ̀ pé òkú ọmọ ló ń gbé kiri. Tókunbọ̀ àdánwò ló jẹ́ fáwọn ọmọ yìí o. Àdánwò gbáà ni ẹ́, alágbàkó èèyàn dẹ̀ ni ẹ́. Ìwọ ń gbé òkú ọmọ kiri. Esadog ẹ̀yin tẹ́ ẹ bá ti rí fọ́tò ọmọ Esadog ẹ tẹ Láyọ̀ Aristobon ẹ lọ wo ọmọkùnrin ní méjì ní Esabod bá wọn bí láyé ẹ̀. Àkọ́bí ẹ̀ lọ́kùnrin ìyẹn sinmi wọn gbó ó jẹ ọjà wọ́n padà fún lábẹ́rẹ́ wèrè ìyẹn ya wèrè wọnú àgbáyé lọ ni wèrè ẹ̀ go viral ni. Ibi tó ti wá ya wèrè báyìí ló ti parẹ́ máa yé lára bóyá mọ́tò ló pa o bóyá tírélà ló pa o bóyá wọ́n padà fi ṣògùn owó o àti ẹ̀mọ́ àròkù ẹ̀ àráyé ẹ̀ ó kàn rìn lọ. Ọmọkùnrin ẹlẹ́ẹ̀kejì tí Esadog tún bí ìyẹn ti kú sáyé working corpse. Lájọ mo ti dáyé mi mo rò bí àti ọba dé mọ́ṣúárì lọ máa ń sọ pé òkè ò wá rí àwọn òkú o. Èmi mọ̀ pé Tókunbọ̀ lè gbé òkú ọmọ sílé. Gbogbo ẹni tẹ́ kí mi ìyáàdì ẹ ṣeun. Esadog èmi mọ̀ pé Tókunbọ̀ nìkan ló gbé òkú ọmọ sílé. Gbogbo abiyamọ Tókunbọ̀ nìkan ló gbé òkú ọmọ sílé. Tókunbọ̀ ẹrù tábíamọ ò kí ń túwò ó máa wà nílé ẹ̀kẹ́. Ìwọ fúnra rẹ ló gbé kára ẹ mọ́lé o. Ẹrù tábíamọ ò kí ń túwò ìwọ fúnra rẹ ló fọwọ́ ara ẹ dí o dẹ̀ tún fọwọ́ ara ẹ tú. Esadog wo bí tó bá yí ara ẹ dé. Àfìgbà táyé gbọmọ pa lọ́wọ́ ẹ. Ẹ̀yin abiyamọ tẹ́ wà lábẹ́ ohùn mi lálẹ́ ayé ò ní gbọmọ pa lọ́wọ́ yín báyé ṣe gbọmọ pa lọ́wọ́ Esadog o. Esadog ayé gbọmọ pa lọ́wọ́ ẹ. Tókunbọ̀ fòbò jóná olórí burúkú olóbò mú kọ tiẹ̀ ta tiẹ̀ bá ẹ. Kó àtẹ̀mọ́ra kó ọ̀fọ̀ o pẹ̀lẹ́ Tókunbọ̀ o. Elédùmarè á máa jẹ́ kó máa rírú ẹ̀ lórí àwọn ọmọ òfò tó bí o. One down ẹ wo bí Wálé ṣe rí kábíyèsí Elédùmarè. Àṣebéyàn bá ṣe fẹ́ kó rí fọ́mọ lọ́mọ ló máa rí sí fún tiẹ̀. Ọ̀tá fàsókè yìí dówó rí bọ́ba yóò rí ẹ̀tọ̀rún wù ọ́. Ẹ wo Tókunbọ̀ olórí burúkú alágbàkó táwọn kan ń pè ní ìyá àwọn abiyamọ tòótọ́ ṣùgbọ́n Elédùmarè mọ̀ pa abiyagba ni ó yà fáwọn ọmọ ìṣàdánwò fún. Wálé wá dàbí wàhálà ìgbésí ayé Muyideen ó sàn ju ìgbésí ayé Princess Lawrence. Ẹ rí fọ́tò Wálé ọmọ Tókunbọ̀ ni ẹ lọ wo lọ́dọ̀ Láyọ̀ Aristobon. Tókunbọ̀ tó bá tún wá sọ̀rọ̀ àwọn ọmọ ológo lórí social media yìí òkú ọmọ tó ń gbé kiri ò ní rí wòsàn fún. Ayé ẹ̀ ti bàjẹ́ o. Ó sọ̀rọ̀ ọmọ ológo títí wo bí ọmọ ṣe kú lọ́wọ́ ẹ̀ ó wá ń gbé òkú ọmọ kiri. Wo bí Wálé ṣe di òkú mọ́ ẹ lọ́wọ́ ó wá ń gbé òkú Wálé kiri up and down. Ìyá tó bí ìwọ Tókunbọ̀ kò jèrè ẹ tó fi kú ìwọ náà ò jèrè ayé. Wálé ẹ náà ìyẹn náà tún para máyé lára ìyẹn ò tí ì rìn lọ o ṣùgbọ́n pé ó tiẹ̀ ń gbé pẹ̀lú ẹ̀yẹn náà pẹ̀lú bó ṣe rí yẹn àlàáfíà rẹ̀ ti fílẹ̀ sáyé lọ. Wálé ti dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọjẹmọ aláàmù tí ń jẹlẹ́ gbé ògiri wo bí ọmọ ẹ ṣe borí ẹ ṣe mi bí àkùkọ aláǹgbà abẹ́ẹ̀rí ó ṣe dreadlock gbogbo ẹ kàn ṣe jọ̀ràn ọmọ yẹn ti yọ tán ayé ẹ ti bàjẹ́. Ẹ̀yin abiyamọ ẹ má ṣe dáadáa o. Rere ló pé ìkà ò pé o. Gbogbo ẹ̀dá tó bá ń ṣaburú tọmọ aráyé ń ṣàdúrà fún iṣẹ́ owó a máa ṣépè fún o. Mo kí Mr. Túndé. Ẹ̀dá tó bá ń ṣe aburú tí ọmọ aráyé ń ṣàdúrà fún iṣẹ́ owó ẹ̀ ló máa ṣépè fún o. Ẹ̀dá tó bá dẹ̀ ń ṣe dáadáa tọmọ aráyé ń ṣépè fún iṣẹ́ owó ẹ̀ ló máa ṣàdúrà fún o. Ẹ wo Tókunbọ̀
ó tàfà sókè ó ń yídó borí. Àwọn olórí burúkú tó ń kó kiri àwọn èèyàn rò bí ẹni ire ni. Ẹ wá Elédùmarè ṣe fi ọmọ jẹ níyà tí Tòkunbọ̀ jèrè ọmọ nú ọmọ 4 ìkan ti rámáyé lára ó kù 3 nínú 3 tó kù 2 ti dòkú ayé. Tòkunbọ̀ ayé òun mi ayé ti bàjẹ́. Lọ́wọ́ bí tó máa sin wálé sí òkú ọmọ tó ń gbé kiri ti tó Tòkunbọ̀ kú ọ̀fọ̀ ara ẹ lọ́wọ́ ilẹ̀ tó máa sin wálé sí. Wálé ti kú tó bá mọ̀ kókàn jẹ́ máa jẹrà lókù. Esadok kí Wálé máa jẹrà lókù. Obi tó bá lé ayé ara ẹ̀ déédéé gbogbo ọ̀pọ̀ ẹ̀kọ́ la máa ń gùn ó lè gùn ó lè gbélé yìí ó lè gbélé wáyé ẹ̀ lóde. Tókunbọ̀ Àṣàbí ọmọ àlè Abọ́dẹrìn olóòní tí kan náà kò lẹ́yìn ọmọ ọlọ́mọ ni. Wo bí àwọn ayé ṣe deposit kan náà sínú ayé Wálé ẹ ọmọkùnrin kan ṣe tó kúkú fún ẹ láyé lọ́run. Wo bí ayé ọmọ ẹ ṣe bàjẹ́. Ó mọ kan tínú mi fi ń dùn ni pé o ò lè bímọ mọ́. Elédùmarè mọ̀ fìyà ẹ jẹ lọ́jọ́ alẹ́ pé kí gbogbo nǹkan àgbẹ́kẹ̀lé ẹ kó lè wọ̀kùn lójú ayé ẹ. Wo báwọn ọmọ ẹ ṣe wọ̀kùn. Kó lọ máa sí wọn lókù báyìí. Ẹ̀yin èèyàn fi tí Tòkunbọ̀ ṣàríkọ́gbọ́n o. Tòkunbọ̀ ní spíkà tí ọmọ ẹ kú lákúsáyé. Tòkunbọ̀ òun ni ẹni tó pera ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ tí ọmọ ẹ̀ 3 ó dẹ̀ kú lójú ayé ẹ̀ tó dẹ̀ ń gbé òkú ọmọ kiri torí pé Tòkunbọ̀ ojú inú ẹ̀ ti fọ́ tìta ẹ̀gán ti relédè òbò òṣì tó wà lábẹ́ ẹ̀ tó ń yọ ikùn òun nìkan ló fi ń ríran. Gbogbo abiyamọ ń fojú ríran òbò ni Tòkunbọ̀ fi ń ríran. Òun ni ò jẹ́ kó rí pé àwọn òkú ọmọ lòun gbé kiri. Tòkunbọ̀ kú ọ̀fọ̀ pẹ̀lẹ́ tiẹ̀ o. Kò rẹ̀ mí kò sú mi o mo sọ fún ẹ. Ọjọ́ ìbí mi tó ń bọ̀ lọ́nà òun ni mo ṣe stop episode ẹ̀ nítorí pé ayé ẹ̀ ti bàjẹ́. O ò jèrè ọmọ èèyàn dẹ̀ ní máa pẹ̀lú ọ̀bọ ẹ jáwùrà kó lè bá wọn pé I have life after social media. Even before media I still have life. So after media my life still continue. Ìwọ ló láyé tó pé gbogbo ìgbésí ayé ẹ ló rọ̀ mọ́ social media. Ó ní ó jẹ́ olójúráyè tọmọ ní ayé ṣe gbọmọ palmọ́ ẹ lọ́wọ́ làwọn ọmọ ẹ ṣe dòkú ayé tó jẹ́ kòròfo. Àwọn ọmọ Tòkunbọ̀ ti di kòròfo. True Wálé yẹn ẹ mọ̀ pé mo dẹ̀ wo fọ́tò ọmọ yẹn báyìí ọmọ yẹn ń wégbó ni o nínú fídíò yẹn lọ́wọ́ fídíò yẹn lọ́dọ̀ Láyọ̀ ó ń wégbó Láyọ̀ dẹ̀ rọra crop fọ́tò ọmọ yẹn jáde. Àbí ẹ jẹ́ n tún fọ́tò ọmọ yẹn tábọ̀dì wò lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ àtún fọ́tò wò. Láyọ̀ Aristobon. Mo ń bọ̀ mo ń wá fọ́tò o. Tòkunbọ̀. Ẹ wo bí ayé ṣe gbọmọ náà bí ayé ṣe gbọmọ náà pa mọ́ Tòkunbọ̀ lọ́wọ́. Tòkunbọ̀ ojú Wálé ẹ̀ wá ń jábọ́ ojú ẹ̀ melt ó tún wá ṣẹnu báyìí ọmọ ẹ̀ ti jọjà ọmọ ẹ̀ ti jẹ gbaná burúkú. In fact gbaná ẹ̀ ju ti Naira Marley lọ. Esabod Naira Marley kan ló sáìn ní ọmọ ẹ̀ o báyìí lọmọ ẹ̀ ṣe rí báyìí. Wọ́n náà wò no wonder tínú ẹ̀ ń dùn pé Mohbad kú tó ń bú bàbá Mohbad wọ ọmọ ẹ̀
ẹ̀yin tẹ́ ẹ ti rí fọ́tò ọmọ Ẹ̀sádọ́ọ̀gì ẹ lọ wò lọ́dọ̀ Láyọ̀ Aristobon. Ẹ̀yin ará TikTok ẹ jẹ́ ìfọmọ Esabod wọ̀nyí. Ẹ wo ọmọ Esabod. Ojú ẹ̀ ti ṣàn. Ọmọ tó yẹ pé tẹ́ bá rí ọmọ yẹn ní 7 years ago. Ọjà ò tí jẹ́ báyìí, ọmọ yẹn ló ń jọjà ńgbà yẹn. Tẹ́ bá rí fọ́tò ẹ̀ 7 years ago. Ẹ̀sádọ́ọ̀gì ayé. Mo bọ̀ voice tí mo ṣe sí abẹ́ fọ́tò ọmọ ẹ̀ lélẹ́yìí o. Tẹ́ bá rí ọmọ Ẹ̀sádọ́ọ̀gì tá à ń sọ yìí ní 7 years ago, ọmọ yẹn ló ń jẹ ọjà ńgbà yẹn, ọjà ò tí jẹ́ ṣùgbọ́n sì ọjà ló wá ń jẹ ọmọ yẹn. Ẹ jẹ́ play voice note tí mo ṣe sábẹ́ ohun yẹn. Ayé ẹ̀ ti ta ayé ẹ̀ bá. Tókunbọ̀ Ẹ̀sádọ́ọ̀gì ayé ẹ̀ ti ta ayé ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ jẹrà ayé ẹ̀ ti polúkúrú muṣu ayé ẹ̀ rún jégéjégéjégéjégé gbogbo ẹgbẹ́ ẹ̀ wá sílé ayé láì wọ́n wáyé wá jèrè yìí ó wáyé wá pasán ó wáyé wá ṣòfò dànù ó wáyé wá ráre ó wáyé wá jòbò níyà ó fòbò jóná gbogbo abẹ́ ẹ̀ ti bàjẹ́. Tókunbọ̀ nǹkan tó tara ẹ̀ jáde. Tókunbọ̀ wo bí ọmọ ṣe kù lé ẹ lọ́wọ́. Tókunbọ̀ olórí burúkú olórí kórí mi tó ti ń ṣépè forí olórí ibi tó ti ń fẹ́ jẹ́ kórí olórí dàbò orí títí ẹ bó ṣe wọ́ orí tí ẹ bó ṣe jẹ́ra òbí ọmọ kan ṣe ọkùnrin tó kù mọ́ ẹ kù wo bó ṣe dìdàkudà wo bó ṣe di nǹkan burúkú nǹkan tó ń jèrè. Ẹ̀sádọ́ọ̀gì wọ́dẹ̀ ló ń blog ọmọ Sister Bukky Jesse wọ́n ọmọ tiẹ̀ bó ṣe rí. Tókunbọ̀ Wálé jọjà ọjà ti jẹ fúnṣọ Wálé òbí Wálé ṣe dàbí tó dàbí àwọn tó ń ti bólàbólà àwọn tó ń tilẹ̀. My big sister is here. Aunty Ika iṣẹ́ jàre. Ẹ ṣeun ìyá wa kò ní bàjẹ́ fún yín. Wọ́n ní Sam Larry ló sáì rárá o Sam Larry gan pàápàá ó fresh. Ìlérí Olúwa thank you. Sam Larry fresh. Come now. Shebi I tell you say if you get to me you call me. Let me end this show. Give me 10 minutes. I go end this show. May we see. I beg. Ní hoodlums gbogbo ọmọ ẹ ṣe rí Ẹ̀sádọ́ọ̀gì Tókunbọ̀ àwa wí tán wọ́n ní bàbá kọ ọmọ sí ẹ lọ́wọ́ ọkùnrin wo ló máa rírú ọmọ burúkú tó máa sọ pé òun lòún gbélé lọ́wọ́. Ó tọ́ ni now. Everybody come blame Daddy Gaddafi ni tó sọ pé àwọn ọkọ̀ Tókunbọ̀ tọmọtọmọ wọ́n mọ̀ pé àwọn yẹn ti kú. Tí bàbá yẹn ò bá tí kọ ọmọ ilé èmi fún àwọn máa sọ fún wọn pé dáàdì ẹ kọ ọmọ òṣì àwa máa ṣọmọ fún yín. Eléyìí ti kú òkú èèyàn rẹ òkú lẹlẹ́jà ń ta òkú ni ọmọ eléyìí òkú ni ọmọ tí Ẹ̀sádọ́ọ̀gì ń gbé kiri òkú eléyìí ti kúrò ní èèyàn eléyìí ò lè jẹ́ èèyàn mọ́ tó máa fi kú òkú burúkú ni òkú wọn ní òkú lẹlẹ́jà ń ta òkú lẹ́rọ̀mọ́ yìí because alààyè ò lè rí báyìí òkú nìkan ló máa rí báyìí. Sọ́dà oṣù ọ̀pọ̀ ọmọ yóò máa jalè oṣù ọ̀pọ̀ Wálé kò ṣe ìṣèdè látẹ̀wọ̀n. Tókunbọ̀ owó bọ́mọ ṣe. Torí ká má parọ́ Wálé ju ẹni tó ṣẹ̀dẹ̀ látẹ̀wọ̀n ó jọ ògidì ẹlẹ́wọ̀n gidi ẹ̀wọ̀n tó ẹ ṣàbọ̀ tí Ẹ̀sádọ́ọ̀gì sọ pé gbogbo àwọn ọ̀rẹ́ ọmọ òun ló lọ sẹ́wọ̀n Tókunbọ̀ irọ́ ló ń pa tó bá mú Tókunbọ̀ sọ pé ọ̀rẹ́ ọmọ òun lọ sẹ́wọ̀n Wálé lọ sẹ́wọ̀n Wálé ṣẹ̀wọ̀n torí ojú ẹ̀ ìjọjú ẹlẹ́wọ̀n ọmọ àǹtí Bukky Jesse tí olórí burúkú Tókunbọ̀ ń parọ́ mọ́ pé ó lọ sẹ́wọ̀n ọmọ yẹn fresh bọ́ ọmọ Ẹ̀sádọ́ọ̀gì ló jọ ẹlẹ́wọ̀n tẹ̀wọ̀n dé ọmọ yìí ti lọ sẹ́wọ̀n Tókunbọ̀ ẹ̀wọ̀n ọdún mélòó lọ fi ọmọ ẹ̀ sí Wálé ẹ ti kú o kókò lọ ra ilẹ̀ tó máa sín sí lókù báyìí tó bá dẹ̀ mọ̀ pé ó fẹ́ filẹ̀ lùbọ́ ṣáàṣì jòkó ẹ̀ fàájá lọ jòkó ẹ̀ fàájá ṣé òkú ọmọ yìí ló ń gbé kiri Tókunbọ̀ ìyá òkú ọmọ àfìgbà táyé gbọmọ pa lọ́wọ́ ẹ̀ àfìgbà táyé gbọmọ nù lọ́wọ́ ẹ̀ ikú pa ẹ́. Ikú sí ẹ lọ́wọ́ ọmọ ti di jọ̀ǹkì. Pèsè ẹ̀kẹ́nẹ́ go to Láyọ̀ Aristobon go and see it yourself Wálé photo is there. Ẹ lọ sọ́dọ̀ Láyọ̀ Aristobon ẹ lọ wò kú ọmọ Ẹ̀sádọ́ọ̀gì ń bẹ Wálé ti kú Tókunbọ̀ gbé síta ni ó lọ ṣe ní Tókunbọ̀ bó ṣe máa ń bò nǹkan mọ́ra nìyẹn ó bò títí òbò ẹ̀ jóná Tókunbọ̀ gbé funeral burial ọmọ ẹ̀ síta jẹ́ káwọn èèyàn bá ẹ̀ dáwó pósí fún olóbùkún ni ẹ́ ṣùgbọ́n kó máa ń gbowó kóòtù ó máa ń gbowó ẹjọ́ ó máa ń gbowó ọ̀ràn jẹ́ ọba ẹ̀ dáwó pósí fún jẹ́ ọba ẹ̀ dáwó pósí
àwọn tó ń dánwò kóòtù fún ẹ tẹ́kọ̀ dáwọ́ pósí fún ẹ ẹ̀yin tẹ́ bá fẹ́ wo òkú ọmọ ẹ sábọ́ọ̀dù tó ti kú ta ayé ló bá pa náà òun fẹ́rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ pa ọmọ ẹ̀ lápàsáyé o tó ló lórí burúkú ẹ lọ wo òkú Kòròfo Wálé tó kù lọ́dọ̀ Láyọ̀ Aristobon. ó ti jọjà ó ti fa gbó ti fa gbádá ó ti fa drug ó ti fa gbogbo ẹ̀ Tókunbọ̀ kò ní dáa fún ipò òní ṣoríire olórí burúkú máa kúkú òjijì ni kọ́kọ́ lọ tún ayé àwọn ọmọ ẹ̀ ṣe wo bí ọmọ ṣe rí kọ́kọ́ lọ ṣe ayé ọmọ ẹ̀ dáadáa kó tó bọ́ síta wọ́n ló ń bú mọ́mí Fẹ́mi Beauty World ló ń bú mọ́mí Abíkẹ́ communication ló ń bú èjè ló ń bú àwọn èèyàn gbogbo ọmọ ẹ̀ ṣe rí àwa rí tó ń bú ọmọ Lizzy Anjorin kò ń ṣe wọ́n ṣáyé ọmọ Lizzy Anjorin ò dájú ọwọ́ ọmọ ẹ̀ ọmọ tó bí sílùú èyìnbó ẹ̀sà dọ́ọ̀gì olóbò jẹrà wo òṣì tó bí sílùú èyìnbó bó ṣe rí olórí burúkú àsìní wáyé ó jèrè ayé ó tún jèrè ọmọ kò wáyé òṣì wáyé wá pasán olórí burúkú olóbò òfò olóbò pin ìkó olóbò bitakola èèyàn gbọ́dọ̀ ní òbò bitakola kó má bíbí kúbi nǹkan tó bí sáyé. Tókunbọ̀ òbò ẹ korò bí jogbo òtún á bí ọmọ tó ti kú olórí burúkú ni ẹ wọ́n ní ìyá méjì ojú òkú gbẹ Tókunbọ̀ kú ọ̀fọ̀ Elédùmarè á jẹ́ kó máa rírú ẹ o ṣèbí Wálé ló ti kú yìí ikú Anna ìyẹn náà kọlẹ̀kùn ẹ tán Wálé ò ní lọ́run rere wọ o ọ̀run ò ní gbà ẹ́ o wàá máa rìn kiri bí ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ni wàá máa rìn kiri ni pẹ̀lẹ́ o tó bá táyé wá wàá wo òbò tó máa gbé ẹ wá sáyé oníṣùsì òbò òfò òbò Tókunbọ̀ olóbò òṣì kó ṣùsì ẹ̀ gẹ́gẹ́ bí ìyà. wọ́n àkóbá àdábà nǹkan tó bí ẹ̀sà dọ́ọ̀gì ò ní jèrè ayé ò ní jèrè òun bó ṣe jèrè Lẹ́kan ẹ̀ tó rìn wọ́wọ́ bí Wálé ẹ̀ náà ṣe bó ṣe ń wo òbí ẹ̀ náà ṣe ń rámáyé lára ẹ̀ náà ti rámáyé ayé ẹ̀ ti pin ìka ayé ẹ̀ ti polúkú ayé ẹ̀ ti jẹrà kò ní dáa fún òbò tó fi bí àwọn ọmọ òṣì olórí burúkú kò ní dáa fún ẹ̀sùn. ó lọ fà o mo kàn wá jẹ́ kó yé Tókunbọ̀ ni o Tókunbọ̀ rò bóyá ó rè àwa kò mọ̀ pé kàkà kó rè àwa a máa mú rẹ̀ lọ sódò ó dẹ̀ tún wá sọ fún mi pé kò sí kan tó ṣe ọmọ òun àgbà tí mo rí òkú ọmọ tó bá gbé òkú ọmọ ẹ̀ síta Tókunbọ̀ sọ fún wa pé ìgbárùn mọ̀lẹ̀ ti pa ọmọ ẹ̀ lápàsáyé Tókunbọ̀ kú ọ̀fọ̀ pẹ̀lẹ́ kú àtẹ̀mọ́ra wà á máa rírú ẹ̀ o bó bá dẹ̀ ṣe ń rẹ̀ làwọn ewé nation ẹ̀ náà ẹjọ́ máa pín orí burúkú o ẹ wo ẹyin ti sí birthday mode la wà ẹyin orí pé ṣé òtálẹ̀ yìí kò gba rushing jẹ́lẹ́gẹ́ ni because they are still on birthday mode ẹ má gbàgbé pé ọ̀la ni máa pé 23 years I will be 23 years tomorrow so mo dẹ̀ sọ fún yín pé mi ò ṣe photo shoot I'm not doing photo shoot I want to use my photo shoot money to do giveaway and unfortunately Alhaja Awawutu is giving us 100,000 with my 150,000 that is 250,000 tabature tó fẹ́ sponsor wa to celebrate Zee tẹ́ bá fẹ́ fún wa náírà ẹ fún wa o a fẹ́ pín fún àwọn fans wa tó wà ní Nàìjíríà tó ti ń support wa so far fún ẹ̀yin tẹ́ fẹ́ sponsor wa láti celebrate Zee you can contact me ẹ send owó tẹ́ bá send sí wa a máa bá yín ṣe update pé ti fún aléyé báyìí o for now 250,000 ló wà nílẹ̀ tá fẹ́ pín lọ́la láti celebrate Zee Bide said it's a lie. How can you say you are 23 years now? Because now you born me now. I said I'm 23 years. You say it's a lie. Okay, argue with my keyboard or come and take my bone marrow. Go and test it in the lab so that they will tell you my age. Because èmi tí mo ní age, mo ní 23 years ni mí. Ṣé mo gbó ju 23 years lọ ni? Ṣé mo ti gbó? Àbí tó gbé mo dé fìlà blue? Tí n bá wọ bomb short ń sìn, tí mo wọ àwọn aṣọ mi spẹ̀rẹ̀ you will know that mi ò tí wo 23 years gan 20 years mo ṣe pé 20 ni but torí pé ẹ̀yin ará Facebook ẹ máa sọ pé sí o ṣe máa sọ pé o ṣe pé 20 o ṣe pé 20 òun ni mo ṣe add 3 years mọ́ èjì mi mo fi jẹ́ 23 years so that ẹni lè question authority mi torí èmi gan mọ̀ pé ojú mi yìí Facebook ló jẹ́ kó gbójú 23 years lọ 23 years ni mi ẹ má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀. Adérọ́pọ̀ Adégbìtẹ̀ Adérọ́pọ̀ pé pè mí ní old mama yangi ẹ̀mí ní fún yín giveaway ẹ̀yin tẹ́ bá ti adapt sí new age mi 23 years of age ẹ̀yí wọ̀ yín sọ̀hún
ẹ̀yin kọ́ lẹ bí mi mo mọ pàtó bí mi mo mọ èjì mi sọ̀rọ̀ mi yé yín tó dẹ̀ ẹlòmíì ò ṣe fẹ́ sọ èjì ẹ̀ because ṣe lẹ́ máa búlì ẹ̀ ni 23 years ni mo pé ẹ̀ dẹ̀ fẹ́ máa búlì mi nìyẹn ṣé nǹkan mi wà ń bẹ̀ ni ó yá mo ṣe pé 15 years I'm just 15 so ẹ̀ dẹ̀ má gbàgbé pé lọ́la mi ò rówó ra kéèkì mi ò rówó ṣe kéèkì cupcake kékeré ni mò ń gbé bọ̀ mo lè fi wọ̀nyí mo ti lọ ra cupcake mi tí máa fi ṣe birthday aṣọ ìdí ẹ̀ ni máa wọ̀ lọ́la ni máa fi ṣe birthday ṣẹ́tìrí ẹ̀yin tẹ́ ẹ̀ tí rí mi lórí Facebook kẹ́ lè rí mi dáadáa ṣẹ́tìrí agbádá mi òun ni mò ń wọ̀ bọ̀ lọ́la pẹ̀lú gèlè tí máa ń wé sí òun máa fi celebrate ara mi kẹ́ bá mi gbà bẹ́ẹ̀ ṣó ti yé yín èmi ò ráyè mo ra aṣọ olówó ńlá mi ìlówó ẹ mọ̀ pàǹbẹ Ọlọ́run ni mi ìlówó Kíkẹ́ Sanni orí yín wà bẹ́ẹ̀ ẹ má miss ọlá o because you are one of my strongest fans Zilization you have to win your giveaway ṣó ti yé yín ẹ̀yin TikTok náà a máa ṣe papọ̀ ni a máa jáde live lórí TikTok a máa jáde live lórí Facebook so possibility wà kílẹ̀ tó ṣú jù ká tó ráwọn èèyàn tó máa fún wa lówó at least my target is to get like 500,000 ká fi ṣe giveaway fáwọn fans wa tó wà Nàìjíríà tí màmá you are 21 méjọ jàre Bọ́láńlé Alákà kò ní bàjẹ́ fún yín kò ní burú fún yín orí yín fọ́ká síbẹ̀ in advance thank you jàre ẹ̀yin lẹ́sẹ̀ mọ́ èjì mi Bọ́láńlé Alákà yóò gbà ọwọ́ ẹ̀ lọ bí mi sí 21 years old imagine ọwọ́ ẹ̀ lọ bí mi sí ó mọ̀ pàtó bí mi get 21 ni mí tòótọ́ kí n má parọ́ Bọ́láńlé yẹn kàn wá cast mi ni èèyàn burúkú ni Bọ́láńlé yẹn for her casting me èèyàn burúkú ni mi ni fún giveaway ó kàn cast èjì mi mo fi 2 years kún ó dẹ̀ cast mi I'm 21 I won't lie to you I'm 21 years old okay I'm 21 but I want people to be calling me auntie ni mo yẹ fi 2 years kún ló fi jẹ́ 23 years but on a norm I'm 21 years old ṣó ti yé yín so on a norm I'm 21 years old I can call my mom so that she can testify to it but torí pé mo fẹ́ kẹ́ máa pè mí ní auntie z torí auntie ẹ̀ máa wú mi lórí o mo ṣe fi 2 years kún ni mo fi jẹ́ 23 years old but nevertheless ẹ gbọ́dọ̀ pè mí lórúkọ mi ìfẹ́ ẹ má pè mí lórúkọ 21 years old kì í ṣe kéré mi kí ọ̀n tó wọ 21 years old láyé kó má jẹjà kó má jẹ gbaná ọmọ tó kún bọ̀gbọ́n àti 13 years old ó ti ń jẹ gbaná èmi gan am 30 láyé àríkẹ́ olówó góòlù ẹ̀yin orí wọn yín sọ̀hún ẹ̀yin ti gbó ẹ̀yin gbó gan ẹ gbó gidi gan so ẹ lè fi baby face ìtàwá yìí kẹ́ fi máa wé ẹ̀yin 30 ṣe ń wá ẹ̀ní ẹ wọ ẹ kó jí lọ́nà bẹ́ẹ̀ di ọ̀la o mi kò kú sówó lọ́wọ́ mi ṣùgbọ́n a máa ṣe bẹ́ẹ̀ dé ẹ gbàgbé fún mi. Diana said you look 16 sweet 16 alábòsí so you now even you finish me 16 years old imagine so kọ́ máa pè mí lórúkọ àbí kọ́ máa pè mí lórúkọ pé mi mo kéré jù lórí social media 21 ni mi mo fi 2 years kún kọ́ lè máa pè mí láǹtì you even cut me finish sí àbí 16 ẹwà yín ti TikTok ẹwà àwọn ará Facebook ti gbàbọ̀dé Tòkunbọ̀ ló rán wọn wá èmi ò dé jú sọ̀rọ̀ wọn bọ́ ṣe wà yẹn ẹ̀yin tí TikTok ẹ̀yin ò kì í parọ́ ti yín orí yín fọ́ká síbẹ̀ wọn pẹ́ yín lọ́ọ̀fẹ́ mi jẹ̀ ní ulì 21 years old ni mí ká má parọ́ but mo fi 2 years old kún kọ́ lè máa pè mí láǹtì so ẹ respect me. So Ọlá if you want to be our sponsor if you really love me and you want to support my fans to celebrate Z please my account number is still available Nigeria account number. I will give it to you. So my target is to share 500,000 to my Nigerian fans tomorrow. A máa pín tó dẹ̀ máa carry dáadáa lówó tó jọjú bá ṣe máa pín nìyẹn. So if you want to support us, we have 250,000 right now. So in the bá fẹ́ bá wa fi kún, please kindly send me message on my page or on my WhatsApp. So màá lè fún yín láàkà nọ́mbà tẹ́ máa fi sí online náà la máa tẹ pín. Èmi fúnra mi ni máa pín. Are you married? No, I'm single. Try and see. I'm single. You want to marry me? Then you are a pedophile because I'm underage. I'm 16 years old. I have not clocked 18. So
don't toast me here because police are watching, EFCC is watching. So if you want to support us, fetisha ende, and the first support wa 250,000 naira ti wa nle báyìí. We still need 250,000 more. And the first support wa, so that we can use it to celebrate Zimama to our Nigerian fans tomorrow. We are giving it back to them. Enyara diaspora. Oh yeah, send. We get 20 euro, 30 euro. Gbogbo ẹni máa gbà. Ó lè tó jẹ́ ní náírà. 20 euro. Ẹ jẹ́ wá fẹ́ fi sí PayPal mi, no problem. A máa sáré ṣe lórí tap. Ó máa sáré di náírà pápápá. Tó yẹ pé 30 euro lẹ fẹ́ fún wa, 50 euro lẹ fẹ́ fún wa. Ẹ̀yin ti UK, 20 pound, 30 pound. A máa sáré ṣe lórí tap ń sìn. Tá máa get náírà. I can give you my PayPal. So to celebrate my fans, that is why I'm not doing photo shoot. Bẹ ṣe ń wò mí. I don't have that energy. Ìta ti fi fóònù yá ti tó. So tomorrow we are going to dance. We are going to cut cake. Ẹ̀yin ti zi, mi ò lówó ra kéèkì. Baby cake ni mo máa gbé wá fún yín. Ẹ máa bá mi lẹ̀ bẹ́ẹ̀ ni. A dẹ̀ máa jó, ta máa dẹ̀ toast. Ṣó ti eyín. Agbádá ti máa wọ̀ wá náà rí ẹ gbà bẹ́ẹ̀. Princess eléńjẹ ṣì máa bu ẹ lálẹ́, ikú ló máa pa ẹ́ sábọ̀dù tí ó bá ẹni kọ́kọ́ lọ sin Wálé, kó lọ sin ná, kó lọ sin kí Wálé tó máa rùn pa wá. Òkú Wálé ò gbọdọ̀ rùn pa wá lórí Facebook. Ẹni kó lọ sin Wálé. Tí Tòkunbọ̀ bá bú mi ẹ filẹ̀ láyọ̀ má bá mi kọ́ tiẹ̀. Ọ̀la birthday mi, I'm doing it live with my fans, doing giveaway. On just Saturday, I'm going out with my family for dinner. To celebrate my birthday, I would stream it live. Tòkunbọ̀ ní òríró ẹ̀rí, Tòkunbọ̀ jèrè ọkọ tó fẹ́ jèrè ọmọ. So ẹ jẹ́ kó wá bú mi, social media lòun fi, ẹ jẹ́ kó lọ sin Wálé náà, Wálé rùn, kó kú ẹ̀ tó máa rùn pa wá, kó kọ́kọ́ lọ sin òkú Wálé. Tó bá dẹ̀ yẹ kó fẹ́ wó ni àádáwó fún bí kó lọ fi ra pósí ẹ̀. So ẹ̀yin tẹ́ wà ní UK tẹ́ jẹ́ fans mi, ẹ write mi lórí WhatsApp o. Fẹ̀tí ti fún mi voice. Ṣé Fẹ̀tí fẹ́ fún wa lówó ni? Fẹ̀tí, ṣé you wan give us money? Mo ń bọ̀. Ẹ̀yin tẹ́ wà UK tẹ́ jẹ́ fans mi ò máa 20 pound, máa fún yín PayPal mi 30 pound, 40 pound, 50 pound. Mo máa sáré ṣe lórí tap ń sìn. A máa convert ẹ̀ sí náírà. Èyí tẹ́ bá fún wa tó bá ti ṣe sí náírà, a máa gbé sórí page wa pé lágbájá báyìí, ẹ rí pé ìpàtàlájà wà wò fún wa lówó akọ́ síbẹ̀. Lágbájá báyìí fún wa léye báyìí ká fi celebrate zi o. A máa kọ iye figure tó jẹ́ ní náírà. So that mo fẹ́ kówó yẹn wọ́n bí 500,000 ká pín lọ́la. Olú rector. Ẹ sì wá ṣé wà lórí Facebook yìí ni? Ó tún kẹ́ tí mo ti ṣé mo rí àti tó 3 years tí mo ti rí yín o. Àwọn family yín kọ́ sà. Ẹ ra sa o. Ẹ ṣé sà o. Adúpẹ́ o. Túsàn. Èèyàn yìí tó gbá ski. Túsàn ṣe ẹ ní sponsor wa ní birthday ni. Ọmọ mi sọ̀sọ̀ máa bá yín jà o. Ó yẹ fún wa náírà, 500,000 mo fẹ́ pín lọ́la ó wù mí. Torí èmi ò rówó ra kéèkì. Èmi náà ti mú 150,000 lẹ̀. Alájà wa wò ti fún mi 100,000. Ó yá. Fẹ́tí. Ṣé you go give me náírà? Ẹ jẹ́ ká ṣe 500,000 give away lọ́la fún birthday mi Ọlọ́run. Ó wù mí. Who go give me money? Ibo ní Fẹ́tí ti rí voice tó send sí mi. Mama gbọ́ later. Ó yá. Ẹ̀yin ò lè máa fún wa náírà. Really, ó ti tó 3 years mo ti rí yín o. Wọ́n ṣe ẹ̀sáàmù lọ́wọ́. Ṣé ìṣe ẹ̀sáàmù Tòkunbọ̀? Ṣé ìṣe Tòkunbọ̀ ló gbé ẹ̀sáàmù fún ọmọ mi tuntun? Ọmọ mi tuntun, ẹ má lọ kọ ojú Tòkunbọ̀ tẹ́ máa ń crop yẹn, ẹ má lọ kọ sínú ẹ̀sáàmù ọ̀dọ̀ ẹ páàsì o. Àbí kí fún ilé ìwé ìsọ̀yè. Ìfún ilé ogún ìsọ̀yè. Ẹ̀yin wọlé fẹ́ sponsor birthday wa kó pé 500,000. Tó bá pé 500,000, a máa ṣe ní 20,000 fáwọn fans wa lọ́la. 20,000 la máa pín. Piam 20,000 la máa pín. Ọlọ́run. A dẹ̀ máa transfer lórí live and direct. Piam. Wá ṣe máa transfer ẹ̀ nìyẹn. Ẹjọ́ pé 500,000 ó kù 250 tá à ń wá o. Why are you laughing? Àyànfẹ́. Ẹ̀yin tẹ́ bá àwọn ẹlòmíì máa ń write mi after a show pé sí okay we want to give. Ìfọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ write wa, I'm on holiday, we have been out since. Ọmọ mi tún sorry, ọmọ mi tún sàn sorry. Báwo lọ lùdé yín ìlú ò lẹ lọ? Ṣé kìí ṣe ibi tí Tòkunbọ̀ wà? Ẹ má lọ ní Wárápá tó ẹ pẹ̀lú tó wà ẹ kúrò ń bẹ̀ o.
ẹ máa bọ̀ ní Germany. Fẹ́tí, I do music for you with love of civilization. Ṣé orin tí fẹ́ ṣe fún àríyá ni? Ẹ jẹ́ ká gbọ́. Happy birthday to you. Happy birthday. Sign up, see mama. Ṣé bóun ló kó wá jáde bí ọmọ jọ́nà. Really? Fẹ́tí. I wish you long life and prosperity and good health. Happy birthday to you. Ọmọ lọ́jọ́ ìbí. Happy birthday to you. Fẹ́tí máa jọ mí lójú kẹ́. Wàá pẹ́ láyé. Wàá kọ́lé mọ́lé. Owó ńláńlá. Kó máa wá. Happy birthday to you. Fẹ́tí ló ṣe lè fún mi o. Happy birthday to you. Ó pọ̀. Ọmọ lọ́jọ́ ìbí. Oh yes. Wàá pẹ́ láyé. Wàá kọ́lé mọ́lé. Owó ńláńlá. Ajé ńláńlá. Kó máa wá ẹ̀. Sign up sí mama. Aláṣẹ Àlùbáríkà Charity Foundation. Fẹ́tí. Ọmọ mo ti jẹ́ òyìnbó. Fẹ́tí. Fẹ́tí máa ṣe bẹ́ẹ̀bẹ́ kẹ́. Fẹ́tí ṣe bẹ́ẹ̀bẹ́. Fẹ́tí. Ẹ bá jẹ́ ká gbọ́ gbogbo ẹ̀tọ́ lé ní. A máa gbọ́ lọ́la. Fẹ́tí ẹ ṣé kò ní tán bẹ́ẹ̀ o. Kò ní bọ́jẹ̀ fún yín o. Elédùmarè ò ní yà wá o. Ṣùgbọ́n kí Fẹ́tí bá fẹ́ ṣe yàmàyàmà máa bójú Fẹ́tí jẹ́. Elédùmarè ò ní yà wá. Ṣùgbọ́n tí Fẹ́tí bá ṣe yàmàyàmà máa bójú Fẹ́tí jẹ́. Ọlọ́run yà sí ń gbọ́. Fẹ́tí kí ló ń pọ́ǹpì? Thank you so much. I appreciate that. I really appreciate it. Seriously. Oh my God. This is massive. Àti ní gbọ́tán. Ọlọ́run bá mi bùkún sápò Fẹ́tí. Fẹ́tí ti ṣorin. Ó yá ẹ̀yin civilization. How are we supporting this project so that we can share 500,000 tomorrow? Ta ló fún mi voice note yìí? God bless Fẹ́tí. Seriously. Fẹ́tí jọ mí lójú o. Ìyàwó Yétúndé Máyọ̀mí. Where is Yétúndé Máyọ̀mí? Ìyá Máyégún dà. Fẹ́tí, come back to Facebook. Come and tag your people. Ìyàwó Yétúndé, let me write that. How much is still giving us tomorrow to celebrate civilization? Oh yeah. I want to distribute tabashe 500,000. 20,000. Èèyàn mélòó ló máa beneficiary bẹ́ẹ̀ yẹn? If you do it 20,000, èèyàn mélòó ló máa jẹ́ beneficiary bẹ́ẹ̀ yẹn? Ẹ wo èmi ò gùdù nu mass. It's an audio mark. Fẹ́tí tún gbé mi lọ́díò mark. Ìyẹn náà dá. Mo ti go viral nìyẹn. Dọ́ọ̀gì wọ́n gbé lọ́díò mark. Wọ́n gbé mi lọ sí audio mark. Ó ra yí ẹ̀ lóde. Tókunbọ̀. Olóṣì Abọ́dẹkú. Wọ́n gbé mi lọ audio mark. Níjọba èdè mi. Fẹ́tí ló gbé mi lọ. Orí ẹ̀ gbé lọ audio mark. Ṣé audio mark ni àbí audio mark? Ẹ wo mi ò gbọ́ English. Oh, èèyàn 25. Àwọn fans tó máa ń wò mí wọ́n ju 25 lọ o. Ẹ jẹ́ tiẹ̀ láti ìyá Máyégún. Ọlọ́run dẹ̀ lè ìyá Yétúndé Máyọ̀mí. Ọlọ́run dẹ̀ lè ṣe a lè lọ pọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ o. Ìyá Yétúndé Máyọ̀mí dà. Where is she? Mo ń bọ̀. Mo máa pè wọ́n. Àwọn náà máa send dollar sí wa. A máa ṣe sí náírà. Ìyá Máyégún dà. How much are we giving us? Èèyàn 25 ti kéré jù. Tá bá ṣe ní 20,000. Èèyàn 25. Àwọn fans mi ju 25 lọ. Mo dá wọn mọ̀. Let me write Yétúndé Máyọ̀mí. Wọ́n sí lọ́la ẹ̀dẹ̀ bá mi táàgì wọn. Ìyá wa o, let me write her. Ìyá Máyégún dà. Olúwatósìn, thank you jàre. Tomorrow, orí live. See the music by Tutok. Okay. Mi ò fẹ́ play ẹ̀tàn lé ni a máa upload gbogbo ẹ̀ lọ́la.
kò ṣe sí fídíò ní ìfẹ́ tí na stress won't give me why we go dey put am video bóyá ká ṣe ní 50 tá bá ṣe ní 15,000 èèyàn fún 500,000 èlò nìyẹn at least mi fẹ́ kérò pọ̀ ju pọ̀pọ̀pọ̀ tá bá ṣe ní 15,000 ẹ jẹ́ ń pè ya wa. Níbo ṣé bluetooth ló ń dún? Mo ti pè ya wa. Mo dá àwọn tèmi mọ̀. Ok. Ìyá wa ẹ̀ka lẹ́mà. A rí lórí show wa, ẹ ti sá lọ. Ok, ọ̀sán lẹ́yìn wa ẹ má bí. À ń pè yín. Ibo lẹ wá lọ? Ó yẹ padà wá jàre, a nídìí yín. Yes ma, ẹ wọlé. I need the sponsor. Do it 10K. Okay, if you do it 10K, that will be 50 people. If we do it at 10K, that will be 50 people. Abi? 50 people. 5 times 10, 50. 50 ni o. Káwọ́. Ìyá Máyégún dà. Ṣé fẹ́ no lè ní kí fẹ́ ti sponsor wa mọ́ fẹ́ sí ti ṣorin fún ó sì lọ fowó ṣorin fún wa. Ìyá wa Yétúndé Máyọ̀mí, we are waiting for you. Ìyá Máyégún is there. Orí live ọ̀la yẹn kí a ṣáàjì fóònù mi torí orí live la máa ti máa ṣe transfer immediately. Take 25 on Facebook and 25 on TikTok. No, mi lè kó 25 lórí Facebook. Mo máa mú èèyàn 15 lórí TikTok. Èèyàn tó wáyé pé 10,000 yẹn la fẹ́ ṣe, èèyàn 15 lórí TikTok, èèyàn 35 lórí Facebook. Because my Facebook family are more than TikTok. Sometimes our Facebook family man fuck up. Our TikTok, man show me love. Our Facebook family ṣe máa rán wọn létí. Yeah, Ebony RBO. Hello. Ìlú wo lẹ́yìn wà? Ebony Ruby. Mo ní RBO. Ruby. Which country are you? Tomorrow I will be 23. I'm just happy. Dublin. Ẹ̀yin náà lè fún wa lówó ìyá wa Ebony. Ẹ wò ṣé kìí ṣe ẹ má lọ mú létí ẹ sádọ́gì o. Ṣé pé ẹgbẹ́ sádọ́gì lẹ̀ ń gbé. Ẹ wò sísẹ́ yìí wà ní Dublin. Mo fẹ́ wá sí Dublin. Mo fẹ́ wá fọ́ ẹ sábọ̀dù létí after birthday mi. Ṣé máa accommodate mi? Okay, my dear, thank you. I trust you, ma'am. Àti rí sponsor kan lórí TikTok but àti mo yẹ tó máa fún wọn làwọn máa DM wa. Ìyá Yétúndé Máyọ̀mí ṣé kìí ṣe ẹ má bọ̀ lórí ọmọ Ọlọ́run àlùbáríkà o, ẹ má lọ comment lórí other page mi o. Orí ọmọ Ọlọ́run àlùbáríkà ni kẹ́ ti máa bọ̀ ẹ gbà mí. Mo ṣàròrè tí woman yẹn ṣé kìí ṣe orí other page ẹ gbà mí o. Orí ọmọ Ọlọ́run àlùbáríkà ni kẹ́ ti máa bọ̀ orí other page lọ́lọ́. Jésù Olúwa o. Ìyá Yétúndé Máyọ̀mí. Orí ọmọ Ọlọ́run àlùbáríkà ni kẹ́tì máa bọ̀. Gary Copper, why are you laughing? Tó gbé mo ní pé kọ́ mo lọ sọ́dọ̀ ẹ sábọ̀dù fẹ́ lọ fọ́ etí ẹ̀. Ṣé mi tó kí n fọ́ etí ẹ̀? Mo fẹ́ reset orí ẹ̀. Ìjọ birthday mi. Mo fẹ́ lọ reset orí ẹ̀ sí fat reset. Kí n gbá bá sí dọ́dọ̀ Dublin. Máa gbá ojú ẹ̀ mọ́gi àgbélébù. Máa gbá ojú ẹ̀ mọ́gi gbogbo wọ́n òṣì tó ń ṣe ẹjọ́ ìlú máa fò kúrò láyé. Ojú ọtí bá rí tòkùn bọ̀. Máa fún ìyá ẹ̀ 40 ni. Ẹ̀yin tẹ́ bá jẹ́ fans wa, if you want to sponsor us, you want to support us, 500,000 ní target mi. But if you can see more than that, no problem. So we have agreed sharing it in 10,000 for 50 people. That's okay.
We are still looking for more sponsor. I know some people will want to send me message. No problem. Once you send me message, you send your money to me. I will update it on my page that so person. If the person want to claim anonymous, but we mention the figure number they have given us so far. So let me she post account number me. So anybody that want to give us something, they should just send me message. So I don't want to put my account number on the screen. Just to celebrate, you are 21, say, but I know. I say I'm 21, but I want people to be calling me auntie. Then I had 2 years to my age. Why you they cast me? Bola, I know. Why you they cast me? Yama, you go on the comments. Offer me lẹ́yìn ìsìn. Woman tola ma DM me, ma lọ ka message wọn later. Ìyá wa, orúkọ wọn ma ti sá lọ o. Ìyá wa Ebony, ẹ bá mi jẹ́ orúkọ. Ìyá wa Mayegun. Ìyá Mayegun wetin dey sup na? Ìyá Mayegun wọ́n kọ́, ó lè jẹ́ pé 1 million Ìyá Mayegun fẹ́ gbé fún mi bẹ́ẹ̀ yẹn, ó lọ ṣe sọ̀rọ̀. Tí bá ti Ìyá Mayegun bá ti sọ̀rọ̀, wọ́n fẹ́ gbówó tó jọjú lẹ̀. Tó bá ti mú Ìyá Mayegun máa sọ̀rọ̀. Owó kàǹkà tí ń kagún láyà, ẹ̀dẹ̀ wọ́n pé pounds ni Ìyá Mayegun máa send. Mo ṣe máa convert ẹ̀ sí náírà ni. Ìyá Mayegun, Ọlọ́run, I trust you. I trust. Ẹ má rí èyí tí Ìyá Mayegun bá fún mi, mo máa kọ sórí page. Mo kàn máa kọ Ìyá wa Mayegun o. She gave us so amount. Ṣé de wá rí rírò ntẹ̀yọ̀ ṣe ń tọ́lọ́run o. 500,000 lè bí sọ. Ìyá Mayegun lè gbé 1 million lẹ̀. Gbogbo àpàjúdé sí 1.5 million. Torí pounds ni Ìyá Mayegun ná, àwọn ọ̀nà euro. Pounds ni. Ignoring UK. Ìyá Mayegun kí ló dé? Ẹ̀dẹ̀ ń bojú mi jẹ́. Kódà ẹ má bójú mi jẹ́ bẹ́ẹ̀ yẹn. Kódà kẹ́ má bójú mi jẹ́. Brother Jackie, ọ̀la ni birthday mi. Brother Jackie láti ìlú Dublin ni èrè lè máa fún wa. Tàbí fi ṣe sponsor sí mama birthday. Brother mi ẹ send owó sí àkáǹtì mi wà lọ́wọ́ yín o.